Hey, mọ̀ pa ọ́. Àmín. Àmín. But it's not of the law. So wọ́n pé àwọn tó gbógun yẹn wọ́n pọ̀ gan. Ṣùgbọ́n kò sí ìgbà tó ju Ọlọ́run lọ. Bẹ́ẹ̀ni. Kò sí ìgbà tó lágbára ju Ọlọ́run lọ. Bẹ́ẹ̀ni. The power of incumbency is not up to the power of God. Ọlọ́dẹ làwọn agbójúlé. Ṣùgbọ́n tí mi bọ́lọ̀ sọ ní pé God will let your will be done. My life and the life of it. But àsìkò ti tó fún láti máa tẹ̀síwájú democracy náà. Sọ yẹ fọkàn balẹ̀ o. Mo sọ lánàá níbẹ̀ yẹn pé oríṣiríṣi ló máa ṣẹlẹ̀. Which we knew was coming. But ìyẹn má yẹ kó dárẹ̀ wẹ̀ sí sọ́kùn wa. Oníkálùkù lọ wọ́ọ̀dẹ̀ ká máa ṣiṣẹ́ wọ́ọ̀dù wa. Ká dẹ̀ ṣiṣẹ́ local government wa. Nítorí election tí wá pọ̀. Election tó tún wá ṣe pàtàkì election bàbá wa president Bọ́lá Ahmed Tinubu. Àbúdọ̀ fúnlẹ̀. Àwọn tó wà bẹ́ẹ̀ ní ìṣiṣẹ́ ni wọ́n la tán. Wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ kan, wọ́n wà lọ́tún, wọ́n wà lósì gbogbo ẹ̀ láwọn ọmọdé fún náà. Torí ẹ̀ náà ṣe fẹ́ dá pátì so that wọ́n lè ṣe glory of God, God is with us. Amen. Lọ́wọ́ àpẹẹrẹ wa. Lágbára Ọlọ́run. A máa gbọ́ Sí ayọ̀. lágbára lọ́jọ́ ní láìpẹ́ láìjẹ́. Ẹ ṣe gan ni mo dúpẹ́. Thank you. Support. Fact. Ó wà fantastic. Mo sọ pé the next time tí bá máa wálé, gbogbo a máa wá sí àwọn máa jó àwọn máa. Àmín. Jésù. Amen. A máa ṣe party. Everybody máa wà ó. Ìwọ́n tí mo dẹ̀ fẹ́ fi dáhùn fún everybody lójú ní pé I know you are for me and I'm for you. Yes. So mo wà pẹ̀lú yín lọ́jọ́kọjọ́ because the love that I received yesterday was overwhelming. So he has given me more impetus for me to know pé mo ní responsibility tó pọ̀. Yes. Responsibility mi pọ̀ gan. Pé mo gbọ́dọ̀ make sure pé everybody go gba Èkìtì wípé improvement bá life oníkálukú. So iṣẹ́ tí mo gbọ́dọ̀ ṣe mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run ọba á ràn mí lọ́wọ́ láti ṣe. So ẹ jẹ́ ká fọkàn balẹ̀ ká máa ṣiṣẹ́ wa lọ. Wọ́n ti ń fà á, wọ́n ti ṣe oríṣiríṣi kò sí ètò wọn tí ń ṣe ṣùgbọ́n Ọlọ́run wà pẹ̀lú. Ó tọ́lá lékè. Ìta dúró sí Ọlọ́run ló gbé wa débẹ̀. So ẹ má wọrí o, fọkàn balẹ̀. It is well with you and your family. In our láìpẹ́ láì jìnnà Èkìtì yìí. Ẹ ṣeun, ẹ ní nice day. Àkókò ṣeé ṣe lónìí. Àkókò ṣeé.